Africa Content TV. Gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ lónìí mo rí nǹkan oṣù mi ọba dániwáyé ti bá mi sọ́dọ̀ ọmọ. Ẹ dákun mo yin gbọ́ngàn ọ̀rọ̀ lásán ẹ̀ lé mi kìtísẹ̀ yìí bá sí mi ilẹ̀ wọ́n fi bọ́ọ̀bù ọ̀rọ̀ wúlé wọn. Ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí ṣe bẹ́bẹ́ àbí ò ṣe bẹ́bẹ́ ṣé wádìí ọmọ ọ̀nà kò ní sí ọ̀nù tọmọ Makinde bá ní kàmpé bẹ̀rẹ̀ ìfọ́pẹ́dùkú ọ̀rọ̀ mọ́ wọn lórí ọlọ́gbọ́n wọn ò ní rọ́kàn wo ẹ bá gbèrín àbẹ́ gbèrín ẹ gbèrín àbẹ́ gbèrín ẹ má wí fọ́ra àlẹ́ ẹ wí fọ́ra oko ẹ pé ẹ tú yáyá ẹ̀yin ènìyàn ìdìbò yín fún Ṣèyí o. Adarí rẹ̀ a fẹ́ wọnú ògo tuntun lọ o. Ìwọ tá wọnú ògo tuntun lọ lọ́wọ́ rẹ sókè. Ìyàkó ègbé. Ìwọ tá wọnú ògo tuntun lọ lọ́wọ́ sókè. Ìyàkó ègbé. Ẹ má dalẹ̀ o. Ẹ má dalẹ̀ o. Olúṣèyí tó lọ fún gómìnà Ọ̀yọ́ tẹ́gbẹ̀ wọn lọ fún sẹ́nitọ̀ wa Ìlàkà lọ fún sẹ́nitọ̀ wa. Wálé kalẹ̀ wọ́n lọ. Mo ní Olúṣèyí gbọ̀yọ́ lọ́wọ́ wọn o. Mákindé ti gbọ̀yọ́ lọ́wọ́ wọn. Adeleke ti gbọ̀sùn lọ́wọ́ wọn o. Adeleke gbọ̀sùn lọ́wọ́ wọn. Àwọn gbé Èkó ó gbalẹ̀ tó kù o.